gbàgede àṣà ni, gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni, èmi kò má dà kọrin o. gbàgede àṣà ni, Gbàgede gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni tó. Kadi koroba o, kadi suku, Kàdàbí múlẹ̀ o, bẹ́ẹ̀ni. ojú sọ́kọ, kẹ̀mbẹ̀ sanyán bàbá ṣọ́. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Àgbàlá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. Bẹ́ẹ̀ni o. Kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi, ẹ fàṣà kọ́mọ. Gbàgede Gbàgede àṣà ni, àṣà alẹ́ wa ni. gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà ni tó. Mojísọ́lá Àjàyí látọ́kùn ètò yẹn ò bẹ́ẹ̀ lórí àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà ni tó. Gbàgede àṣà lètò ọ̀hún, èyí tá a fi ń ṣíra wa létí pé ká má gbàgbé àṣà àti ṣe ilẹ̀ wa. Ẹ wò ó, mo ní ẹ̀dá ò láròpin bá a bá fojú kékeré wo ẹrí a máa gbé ni lọ, bá a sì fojú kò ga òkè a sì máa kànìyàn láyà. Ẹni bá fojú àná wò kú ẹ̀bọ̀ra ní bọ́rú wọn láṣọ pérégedé. Ẹ̀dá ò láròpin ni mò ń wí, bí ò sí èmi lágbájá ò ní lè jẹ, bí ò sí èmi tọmọdò ò ní lè mú. Má wí bẹ́ẹ̀ mọ́, Ọlọ́run ló fi ọ́ ṣe sábàbí lásán ló jẹ́. Ọlọ́run lọ́ba tó ń ṣe ohun gbogbo, tó ń mú ohun gbogbo nínú ohun gbogbo. Lágbára lọ́wọ́ Elédùmarè, Ọlọ́run wà ní fàtijẹ wa síbi tó há lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo kí yín ní gúúsù, mo kí yín ní àríwá, mo kí yín ní ìlà tó ń ti wọ oòrùn níbi tójúmọ́ ti ń mọ́ wá. Mo kí yín jákèjádò àgbáńlá ayé, àní ní gbogbo ibi tí ẹ ti ń wò mí lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV. Ibikíbi tẹ́ ẹ bá wà, gbogbo àkókò tẹ́yin bá wà bẹ́ẹ̀ ni mo fi ń kí yín pé ẹ máa kú dédé àsìkò yìí. Gbàgede àṣà lètò ọ̀hún, ẹ ṣáà ti mọ̀ bá ti ń ṣe é, wípé lórí ìkànnì yìí la ti ń ṣe ìgbélárugẹ àṣà wa kó má bàa parun ní. Ẹnu òdùn ẹlẹ́nu sì ń pọnlá, ẹlẹ́nu rírùn ló láàmú ìyá ẹ̀. Àṣà Yorùbá tẹ́ ẹ ní kò dáa, iná làwa ń gbéga, ńlẹ̀mí ń gbéga yìí o, nígbà tẹ́mi kúkú mọ̀ wípé àṣà Yorùbá dára, ó rẹwà, ó sì pa òfin Ọlọ́run mọ́ ni. Yèyé Gbàgede Àṣà ló ń kọ́ mi o. Àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín, àfẹ̀bí sínú oúnjẹ ahun. Èmi lọmọ bólóúnjẹ bá rí mi tó rojú máa sì fàyè jẹ tẹ́ ẹ lọ́rùn, torí tí mo kápá ọ̀kánjú àmì ni. Àríkẹ́ ọmọ ajó má níwòrán, mo tún ti létè ń bọ̀ sórí àpèrè ètò lónìí. Ìbàràpá ni mí, ọmọ àfibàrà pílẹ̀ ọ̀rọ̀, tapá ti tan ìrúwà òjòkó. Agbẹnudú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà o, àgbẹnidájà àti ẹ wò ó. Nǹkan ògbé nǹkan hàn lónìí o. Gbogbo ètò wa pátápátá àlàálẹ̀ bá ṣe là sílẹ̀ bá ṣe máa mú wa fún yín kò ní yàtọ̀. Lónìí bàbá àgbọ̀lọ̀ ń bẹ lórí ètò. Ẹni ẹ ti fún sẹ́rìn, ẹ gbádùn bàbá lórí àwọn ewébẹ̀ wa. Iṣẹ́ kí lewédú ń ṣe máa mú wá fún yín. Ìlera wo lewédú lè ṣe, wọ́n mú wá fún yín. Ìlera wo ni bòǹbòmù lè ṣe, wọ́n mú wá fún yín. Olóbe ń sowó ẹ̀yin olóbe, orúkọ wo lẹ́yìn túmọ̀ ìlera wo ní í ṣe máa mú wá fún yín. Gbogbo ètò wa wà ní sẹpẹ́sẹpẹ́ bá a ṣe máa mú wá fún yín. Ẹ máa gbádùn ẹ̀ lóníràbádì gan àti lónírẹ̀gẹ̀dẹ̀ fín ìhùn ní já yín tàn mọ́. Òwe ń bẹ lórí ètò yìí, mo kó wá lóníràbádì gan. Àròkò náà ń bẹ lónírẹ̀gẹ̀dẹ̀ fín Ọlọ́run gbọ́ máa fún yín tán. Ẹ̀yin olólùfẹ́ mi, ìní já yín kulẹ̀ torí pé mi ò já yín kulẹ̀ rí, mi ò sì ní já yín kulẹ̀ láéláé. Àní nígbà tí mo mọ̀ yìí pé àṣà Yorùbá dára, ó rẹwà, ó sì pa òfin Ọlọ́run mọ́, nílé mi ṣe ń gbéga, mo wá ń rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi jákèjádò àgbáńlá ayé ibikíbi tá a bá wà wípé ẹ jẹ́ á ṣègbélárugẹ àṣà wa torí pé àìrìnpọ̀ báyìí ní ìjọmọ ìjò níyà. Bọ́ká bá ṣíwájú tí paramọ́lẹ̀ tẹ̀lé, tí ṣèbí àti òjòlá wá ń wọ́ rúrú bọ̀ lẹ́yìn ta ló jẹ́ dúró dejò láàrin oko. Kò sọ́mọ náà tí ó jọṣẹ ni mò ń wí.
ẹ jẹ́ kí gbogbo ìran Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ lónìí. Gbogbo ẹ̀yin tí ẹ ti fi èrò yín ránṣẹ́ wípé ká máa ṣètò sí àwọn ọmọ kéékèèké àwọn ògo wẹrẹ wa tí wọ́n máa kẹ́kọ̀ọ́ nù ẹ̀, mi ò ní já yín nítàn mọ́ lórí ẹ̀, wọ́n mú wá lónìí lóníbélé ń já kí n tó gbé bàbá ìgbọ̀lọ̀ wọlé. Ẹ má wàá gbàgbé gbogbo ètò gbàgede àṣà tá à ń mú wá pátápátá náà lọ́mọdé lè rẹ́kọ̀ọ́kọ́ ń bẹ̀. Bóyá ìlànà ti òfin YouTube tá a fi máa ń sọ pé kò wà fọmọdé, bóyá ìyẹn lẹ̀ ń rò, irọ́ o. Gbogbo ètò gbàgede àṣà pátápátá lélẹ́yìí tá a ti mú wá látẹ̀yìnwá ńlọmọdé lè rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀ o. Bẹ́ẹ̀ ni eléyìí tí wọ́n sì mú wá lónìí náà ó ní yóò yà lára ọ̀tọ̀ nítorí pé àwọn ògo wẹrẹ wa wọn ò rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀. Àmọ́ mo rọ̀ wá, mo bẹ̀ wá gbogbo ọmọ Yorùbá, àwọn ẹ̀yà tí wọ́n bá ti fẹ́ parun àṣà àti èdè wọn náà máa kọ́kọ́ gbà lọ́wọ́ wọn. Ẹ má jẹ́ kí wọ́n pààrọ̀ Yorùbá rùn. Àwọn òyìnbó aláwọ̀ funfun yìí tí wọ́n ń káràmásìkí àṣà Yorùbá, ìfẹ́ àfáàdì òdenu ni ibi ká pa á jẹ ló mọ. Kì í ṣe pé bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ràn wa, kì í ṣe pé bẹ́ẹ̀ náà ni wọ́n láìkí wa, bí torí pé ohun tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa òun ni wọ́n ṣe ń pakuru mọ́ àṣà Yorùbá. Ẹ wá jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi jákèjádò àgbáńlá ayé má jẹ́ àsàsùnpara, ẹ jẹ́ ajá nǹkan wa gbà ká mú lọ́kùnkúndùn, ká sì ṣe kíni ká bẹ̀rẹ̀ sí ní gbé lárugẹ, ká máa fi kọ́ àwọn ògo wẹrẹ wa. Ẹ jẹ́ fún wa nídàálẹ́kọ̀ọ́ lóníbélé ń já lónìí kí n tó gbé bàbá ìgbọ̀lọ̀ wọlé. Láyé àtijọ́ nígbà táwa bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, ẹ̀bọn tí wọ́n máa ń kọ́ wa ní ajá, bí bàtà, dídòjé, ejò, ẹyẹ, fífìlà, gígèlè, gbígbàgùdá, lílabalábá, lílì, ríràkúnmí, ṣíṣàgò, títàfàtàfà. Ìyẹn ni pé èdè abidi gígbì álífábẹ́ẹ̀tì abidi lédè Yorùbá. Gbogbo ọlọ́gbọ́n ayé ẹ̀yà ìsúnmọ́ bí ẹ jẹ́ ká jọ bomi ọgbọ́n. Gbogbo ẹ̀yin ọmọràn tó mú irú ìgbín ẹ jẹ́ ká jọ fìmọ̀ràn kúmọ̀ràn. Àní ogun alùgbàlùgèdè sí ti kú ológun àdájà, ogun ìgbélárugẹ àṣà Yorùbá àjọ jà ní fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, àní fún gbogbo àwa ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi, àní fún gbogbo àwọn ọmọ ògo wẹrẹ wa òpó òǹdó. Ẹ jẹ́ ká kọ́ ọmọ, ẹ jẹ́ kí wọ́n súnmọ́ ẹ̀rọ móhùnmáwòrán yìí, kí wọ́n ṣe kíni, kí wọ́n wá fetí gbéyàwó ọ̀rọ̀ ni. Nítorí pé ayé ti dayé A for apple, B for bọ́ọ̀lù. Ẹni wọn ò pé dáadáa, èmi ò gbé èbó ni. Àmọ́ Yorùbá tí mo gbọ́ yìí ó pè mí gbáà. Láyé àtijọ́ òǹkà Yorùbá, ìṣirò ti lédè Yorùbá, ilé ni wọ́n ti kọ́ wa ká tó lọ ilé ẹ̀kọ́. Lára àwọn ẹ̀kọ́ ilé tí Yorùbá máa ń kọ́ ọmọ òun náà ni ká ṣe ìṣirò, ká kọ́ ọmọ bí ó ṣe wo aago, ká kọ́ ọmọ bí ó ṣe jí, lára ẹ̀ ni. Àmọ́ ẹ jẹ́ mú wá fún yín lónìí, ẹ jẹ́ bẹ̀rẹ̀ látòrí one ọ̀kan wọ́n kọ́ wa láyé àtijọ́. Ọ̀kan tí òyìnbó ń pè ní one, ọ̀kan, two èjì, three ẹ̀ta, four ẹ̀rin ni lédè Yorùbá, five àrún ni, six ẹ̀fà, seven èje ni lédè Yorùbá, eight ẹ̀jọ ni, nine ẹ̀sán, ten ẹ̀wàá, 11 ọ̀kànlá, 12 èjìlá, 13 ẹ̀tàlá, 14 ẹ̀rìnlá ní lédè Yorùbá, 15 ní àrùndínlógún lédè Yorùbá, 16 lédè Yorùbá ní ẹ̀rìnlélógún. Ṣé rí pé èdè alápèjúwe lédè Yorùbá ó máa ń yé èèyàn gan, kódà torí ẹ̀ ló fi máa ń tètè yé àwọn tó bá yí wa ká tí wọn kì í ṣe lédè wa tí wọ́n jẹ́ ẹ̀yà míì. 16 ẹ̀rìndínlógún ní mẹ́rin ó dín nínú ogún, 17 ní ẹ̀tàdínlógún, mẹ́tàdínlógún ní 17, 18 èjìdínlógún, 19 ní ọ̀kàndínlógún, 20 ní ogún. Ọmọ kan pa mí lẹ́rìn gbáà nígbà tí wọ́n ní ó wá kà bí mo ṣe kà á yìí. Nígbà tó dórí ogún ó ní ogún 1, ogún 2, ogún 3, ogún 4. Kí ni ń jẹ́ bẹ́ẹ̀? 21 ní mọ́kànlélógún, 22 méjìlélógún ni, 23 mẹ́tàlélógún, 24 mẹ́rìnlélógún ní lédè Yorùbá, 25 márùndínlọ́gbọ̀n. Ẹni pé dé alápèjúwe lédè Yorùbá. 26 mẹ́rìndínlọ́gbọ̀n, 27 mẹ́tàdínlọ́gbọ̀n, 28 méjìdínlọ́gbọ̀n, 29 ní ọ̀kàndínlọ́gbọ̀n, ẹyọkan ó dín lọ́gbọ̀n, 30 òun ní ọgbọ̀n, 31 mọ́kànlélọ́gbọ̀n, 32 méjìlélọ́gbọ̀n, 33 mẹ́tàlélọ́gbọ̀n, 34 mẹ́rìnlélọ́gbọ̀n, 35 márùndínlógójì. Ẹlòmíì lè sọ pé márùnlélọ́gbọ̀n, ẹ lè pè bẹ́ẹ̀, àmọ́ èyí tó dùn jù lédè Yorùbá tíátíá ni
ó dín lógójì 35, 36 mẹ́rin ó dín lógójì, 37 mẹ́ta ó dín lógójì, 38 èjìdínlógójì méjìdínlógójì ni, 39 ọ̀kàndínlógójì, 40 ogójì. Ṣé ẹ rí pé èdè alápèjúwe ni èdè Yorùbá? Ogún méjì ni wọ́n pè ní ogójì, 40, 41 ọ̀kan ó lé lógójì, mọ́kànlélógójì, 42 èjìlélógójì, 43 nǹkan ẹ̀tàlélógójì, 44 ẹ̀rìnlélógójì, 45 márùndínláàádọ́ta tàbí ká pè ní márùnlélógójì bẹ́ẹ̀ ṣe máa ń pè òun márùn ó dín láàádọ́ta 45, 46 òun ni mẹ́rin ó dín láàádọ́ta, 47 mẹ́tàdínláàádọ́ta, 48 méjìdínláàádọ́ta, 49 ọ̀kàndínláàádọ́ta, 50 àádọ́ta nù. Àbẹ́ẹ̀rí pé èdè Yorùbá dùn, èdè Yorùbá dùn, ó dáa, ó rẹwà, ó sì pa òfin Ọlọ́run mọ́. Àádọ́ta ni wọ́n ń pè 50, ogún òun ni Yorùbá ń pè 20, 20 ogún, 30 ọgbọ̀n, 40 ogójì, 50 àádọ́ta, 60 ọgọ́ta, ogún mẹ́ta ni 60 èyí tí à ń pè ní ọgọ́ta, 70 àádọ́rin, 80 ọgọ́rin, ogún mẹ́rin òun ni 80. Ẹni pé èdè alápèjúwe tí yóò yé èèyàn dáadáa lédè Yorùbá, ogún mẹ́rin òun ni 80 ọgọ́rin, àádọ́rin òun ni 90, àádọ́rin òun ni 90, àádọ́rùn òun ni 90, àádọ́rùn, 80 ọgọ́rin, 90 àádọ́rùn, 100 ní ọgọ́rùn, ogún márùn, ogún lọ́nà márùn. Orí àwọn baba ńlá wa pé pọ̀, èdè Yorùbá dùn gbáà. Òǹkà lédè Yorùbá òun ni mo ní mú wá fún yín pé ká fi ṣẹ̀jọ́ ẹ̀, ká fi ṣèdára ìdánilẹ́kọ̀ọ́ nítorí àwọn ìsinmi tàwọn ògo wẹ́rẹ́ wa èyí tí wọ́n wà lé lórílẹ̀‐èdè Nàìjíríà tí à ń ṣe ayẹyẹ àyájọ́ Democracy Day tí ìjọba wa fi ìsinmi ẹ̀ sónìí àtàná ìyẹn June 12 ìlà àyájọ́ ayẹyẹ Democracy Day ìjọba àwarawa tòṣèlú ìjọba àwarawa yìí tó gbìnàyà lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ọmọléèwé tí wọ́n wà nísinmi báyìí nítorí ayẹyẹ ọ̀hún. Torí ẹ̀ mo ṣe ní mú ìdánilẹ́kọ̀ọ́ ilé ìwà lóní belenja. Àwa tá a wà nílé òkèèrè náà lè fi kọ́ àwọn ògo wẹ̀rẹ̀ wa, lè fi kọ́ àwọn ọmọ wẹ́wẹ́ wa, lè fi kọ́ àwọn ọ̀dọ́ wa, a lè fi kọ́ àwọn màjèṣí wa, lè fi kọ́ àwọn òpóòlò wa. Ẹ̀rí pédè Yorùbá dùn. 110 ní àádọ́fà, 120 ogún mẹ́fà ní tí jẹ́ ọgọ́fà, 130 àádóje, 140 ní ogóje ogún méje, 150 àádọ́jọ nìyẹn, 160 jẹ́ ọgọ́jọ ogún mẹ́jọ, 170 ní àádọ́sàn, 180 sì jẹ́ ọgọ́sàn ogún mẹ́sàn ní 180, nígbà tí 190 jẹ́ àádọ́wàá, 200 igba, 200 ní igba, 200 igba, 300 ọ̀ọ́dúnrún ni Yorùbá ń pè lédè Yorùbá tíátíá o, 400 irinwó ni lédè Yorùbá tíátíá, 500 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta, 500 ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lédè Yorùbá wa, 600 ẹgbẹ̀ta ní lédè Yorùbá wa. Ẹ̀yin ò rí pé Yorùbá dùn lédè kíní ọ̀hún ṣe bíbí kó má tán mọ́. Ẹ wò ó, Yorùbá dùn lédè, Yorùbá dùn gbáà. Nígbà tá a wà léèwé wọ́n tún kọ́ wa ní nǹkan kan, January sẹ́rẹ̀ èrèlére náà igbe èbìbí òkúdù àgànmọ́ ògún ọ̀wẹ́wẹ́ ọ̀wàrà bẹ́ẹ̀lú ọ̀pẹ́. Ṣe rí ẹ̀kọ́ Montessori àbí kílẹ̀ ń pè Ọlọ́run gbọ́ ìgbé èbó ṣe à ń dùn mí. Ẹ̀kọ́ eléyìí tí wọ́n máa ń kọrin, eléyìí tí ó wọ́pọ̀ láyé òde òní tó yẹ pé orin ni wọ́n máa ń sábà kọ níléèwé, wọ́n ti fi ń kọ́ wa láyé àtijọ́ tipẹ́tipẹ́ nínú èdè Yorùbá pé ohun tí a bá kọ lórí í máa jẹ́ kí ẹ̀kọ́ ó tètè yé ọmọ. Oṣù kìíní January ni wọ́n ń pè ní sẹ́ẹ̀rẹ̀, oṣù kejì February ní èrèlé, oṣù èrèlé, March ní èrènà lédè Yorùbá, April ní igbe, May èbìbí ní èbìbí, nígbà tí oṣù kẹfà June jẹ́ òkúdù, oṣù keje July agẹmọ, oṣù agẹmọ ni Yorùbá ń pè é, oṣù kẹjọ August oṣù Ògún ni. Ẹ rí i pé nínú oṣù August yìí ni wọ́n máa ń ṣe ayẹyẹ èyí táwọn ẹlẹ́sìn àbáláyé máa ń ṣe jákèjádò àgbáńlá ayé ni wọ́n sì ń ṣe. Ẹ rí i pé Yorùbá gba ìgbà ayẹyẹ èyí tí wọ́n máa ń ṣe nínú oṣù kẹjọ August, oṣù Ògún,
òun ni ayẹyẹ ọdún ìṣẹ̀ṣe jákèjádò àgbáńlá ayé, kò síbi tí wọ́n ti ń ṣe o. Ìṣẹ̀ṣe day worldwide, oṣù August ní oṣù Ògún, oṣù September ní oṣù Ọ̀wẹ̀wẹ̀, oṣù kẹwàá October ní oṣù Ọ̀wàrà, oṣù kọkànlá ti November ní Bẹ́lú, oṣù kejìlá December lóṣù Ọpẹ́. Ẹ̀rí pé orí àwọn baba ńlá wa pé a dúpẹ́ ní December, ẹlẹ́sìn àbáláyé ò dúpẹ́ ní December póun làjà o, ẹlẹ́sìn mùsùlùmí ò dúpẹ́ ní December wọn ò rè mọ́ṣáláṣí wọn ta ọ̀dà sọ́lọ́run ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lóṣù December pé àwọn làjà láti January títí di December, ló fi jẹ́ pé ní Yorùbá fi ń pe oṣù December ní oṣù Ọpẹ́. Ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ọmọlẹ́yìn Jésù náà ń re ṣọ́ọ̀ṣì láti dúpẹ́ lóṣù December. Òun ni wọ́n fi ń kọrin fún wa ní kékeré pé sẹ́rẹ̀ ìrèlé ẹ̀rẹ́ náà igbe èbìbí òkúdù agẹmọ ògún ọ̀wẹ́wẹ́ ọ̀wàrà ẹlú ọ̀pẹ́. Ẹ wò ó yìn ní dènà pẹ̀lú ẹjẹ́ sáré mu wá fún yín lóní pápápá àwọn òwe tí mo mú wá lónìí kí n tó lọ rè gbé bàbá ìgbọ̀nà wọlé. Bàbá ìgbọ̀nà tó mọ̀ ti fún tẹ̀dọ̀ ògbóǹtarìgì wòlíì ni, ó mọ̀ ti fún tẹ̀dọ̀ tewé àtegbò tó sì mọ bí gbogbo ẹ̀ ṣe ń ṣiṣẹ́. Wọ́n náà ń bẹ fún wa. Ẹ wò ohun tó máa ṣe àǹfààní fún ẹ̀yin èèyàn mi lèmi máa ń mú wá fún yín nítorí pé tẹnitẹni tàbí sàǹtà àtàn. Ẹ jẹ́ fún wa lóòwe lóníbélé ń jà àti àrokò tí mo mú wá lónìí kí n tó gbé bàbá ìgbọ̀nà wọlé. Òwe mi tò ní pọ̀ rẹpẹtẹ àmọ́ díẹ̀ ni wọ́n fún yín bẹ̀ nítorí pé ìtọ́wò là máa dùn ọbẹ̀. Òwe mi àkọ́kọ́ sọ pé akúwárápá kú alọ́rẹ̀ mọ́ lọ́kùnrin ìjòyè. Ìparí ẹ̀ ni pé ariwo ò ní tán lẹ́yìn ariwo. Àbẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ náà rí bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwa ò ní yéwí ẹnu tiwa ò ní gbófo, akúwárápá kú a sì tún mọ́ lọ́kùnrin ìjòyè, ariwo ò ní tán lẹ́yìn ariwo. Òwe Yorùbá ló sọ bẹ́ẹ̀. Òwe mi kejì sọ pé bọ́wọ́ ẹni ò tèkù àdá kì í béèrè ikú tó pa bàbá ẹni. Nígbà tọ́wọ́ ọmọ ò bá tí ì bèkù àdá yóò ṣe á béèrè ikú tó pa bàbá ẹ̀. Bó bá lè béèrè ikú tó pa bàbá rẹ̀ pẹ́rẹ́ wọ́n pa òun náà dànù ní. Orí àwọn baba ńlá wa pé pọ̀ wọ́n ní làákàyè. Òwe lẹ́ṣin ọ̀rọ̀ báyìí lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe ńlá fi wá. Òwe mi kẹta sọ pé ibi tóbìnrin bá ti ṣe atótó arére igi arèrè ni ó padà wù ń bẹ̀. Ìtọ́dòwe kan ni àmọ́ kò sáàyè lórí ètò yìí, àǹfààní òbí bẹ́ẹ̀ sáàyè tó pọ̀ ẹ ṣáàmọ̀ tó bá dọjọ́ iwájú á máa tú àwọn ìtọ́dòwe kan wà tá máa tú lórí ètò gbàgede àṣà fáǹfààní ẹ̀yin olólùfẹ́ tí a ní. Ibi tóbìnrin bá ti ṣe atótó arére igi arèrè náà ni ó wù ń bẹ̀. Òwe mi kẹrin sọ pé ẹ̀mí àbàtà ní mọ́dò ṣàn ńlá àbàbọ̀ ọmọ ní mọ́mọ́ yan. Òwe ni ọlá àbàtà ní mọ́dò ṣàn ńlá àbàbọ̀ ọmọ ní mọ́mọ́ yan. Bí bàbá èèyàn bá ṣe ohun tó dáa tó ṣe nǹkan òwúrí pàápàá jùlọ nílùú ẹ̀ tàbí lórílẹ̀‐èdè ẹ̀ tó ṣe ohun ribiribi, àwọn ọmọ rẹ̀ ó yan fanda, wọ́n rìn wọ́n yan fanda, kò ní sí wàhálà kò ní sí dààmú fún wọn. Ọlá àbàtà ẹ̀mí àbàtà ní mọ́dò ṣàn ọlá àbàbọ̀ ọmọ ní mọ́mọ́ yan. Òwe Yorùbá ni. Òwe mi karùn sọ pé má foko omi ṣọ̀nà ọjọ́ kan là á kọ́ ọ́. Kéèyàn dáko rẹpẹtẹ sílẹ̀ ń sì kó gbin ọkà kó gbin ata kó gbin ẹ̀fọ́ kó gbin oríṣiríṣi nǹkan káwọn èèyàn wá sọ bẹ̀ dọ̀nà kí wọ́n máa gba bẹ̀ kan ṣáà máa rí bẹ̀ kọjá bó ṣe wù wọ́n falala. Ṣùgbọ́n ọjọ́ téèyàn bá fẹ́ kọ́ pé ibi ò ṣọ̀nà oko ni oko lóko mi má kó foko omi ṣọ̀nà ọjọ́ kan là á kọ́. Òwe Yorùbá ni. Òwe mi kẹfà sọ pé ẹni tí kòkó rẹ̀ yè ló mọ̀ ọ́ lọ. Àwọn baba ńlá wa lọ́pọlọ. Ẹni tí kòkó ẹ̀ bá yè ló mọ̀ ọ́ lọ. Àgbẹ̀ tó gbin kòkó tí kòkó ẹ̀ yè lọ sálámù tí ń ka tí ń lọ tà á tí ń kó lọ́jà tí ń kó lọ́jà tí ń kó lọ́jà ní gbogbo ìgbà tí ń pawó sápò. Àgbẹ̀ oníkòkó òwe òun ò yé wọn. Àwọn aya wa sọ pé ẹni tó mọ̀ ọ́ lọ́nu òun ló mọ̀ ọ́ lọ, ẹni tí kòkó rẹ̀ yè òun ló mọ̀ ọ́ lọ. Òwe mi keje sọ pé ẹni à ń bá nájà làáwò a kì í wáriwo ọjà. Bàbá dọ́jà ń sitariwo pọ̀ rẹpẹtẹ tèmi náírà tèmi náírà tèmi náírà tèmi náírà. Táwa wà nísò oníṣu tá à ń ná pé iṣu mẹ́ta tẹ̀ lé sórí igbá yìí èló ni. Tí a tún wá lọ ń kẹ́tí sí ẹlòmíì tó lé ata tí ń sọ̀rọ̀ ata ṣe mọ̀ pé yóò dáa tó ẹni à ń bá nájà láwò a kì í wáriwo ọjà. Òwe mi ẹlẹ́ẹ̀keje ní ẹni tá a bú ó yá ju ẹni a lù, ẹni tá a sì lù ó yá jẹ ẹni a lù pa lọ. Ọmọ aráyé ò ní lù wá lálùpà. Òwe mẹ́jọ tí mo mú wá lónìí nù ẹ wò ó wọ́n sì ẹnu ró níbẹ̀ òun lónìí.
ẹ wò ó ẹ ṣé kí n mú wá fún yín lóní belenja àròkò ẹlẹ́fẹ́ gbọ́ mo má àròkò náà wá àròkò ń bẹ lórí ètò yìí o àròkò ń bẹ lórí ètò yìí kí ẹ jẹ́ fún yín láròkò kí n tó gbé bàbá ìgbọ̀lọ̀ wọlé òwe 8 tí mo mú wá fún yín ẹ pe àwọn ọmọ jókòó ẹ ṣàpèjúwe ẹ sọ fún wọn gbogbo ètò táwa mú wá lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV ló wà ní ìbámu pẹ̀lú tí ọmọdé lè gbọ́ òun ló wà ní ìbámu èyíkéyìí ètò tá a bá mú wá lórí ètò Gbàgede Àṣà ìsọ gbàgbádẹkùn lè má lọ ní tìlànà tàwọn ọmọdé o nítorí pé ohun oríṣiríṣi nǹkan bíi àjálù ibi àti oríṣiríṣi nǹkan tí ń ṣẹlẹ̀ tá a fẹ́ fi etí ẹ̀yìn èèyàn wa tó là ń sọ lórí ètò gbàgbádẹkùn ṣùgbọ́n lórí ètò Gbàgede Àṣà àṣà Yorùbá pọ́nbélé ni là ń ṣe lórí ètò Gbàgede Àṣà ẹ jẹ́ káwọn ọmọ wa wò ẹ fi kọ́ wọn ẹ jẹ́ kí wọ́n gbọ́ kí wọ́n wò bẹ́ẹ̀ ni láti máa fi ṣe òdiwọ̀n ayé wọn àwọn òwe tá a mú wáyìí ẹ fi kọ́ àwọn ọmọ wa àwọn ògbó wẹ́rẹ́ wa àwọn màjèṣin wa ẹ jẹ́ ká fi kọ́ wọn àròkò méjì tí mo mú wá lónìí ẹ jẹ́ sáré mu wá lóní pápápá kí n lè lọ rè gbé bàbá ìgbọ̀lọ̀ wọlé bí wọ́n bá fi ẹní òré oríṣiríṣi ẹni ní bẹ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ẹni kan ń bẹ tí wọ́n ń pè ní ẹní òré èyí tí wọ́n ń kí àwọn ìran Ìjẹ̀ṣà mọ́ àwọn míì á sọ pé Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ọ̀rọ̀ ọ̀hún rọ̀ǹgì bí àṣẹ ilé èbó Ìjẹ̀ṣà òsùnré ni Ìjẹ̀ṣà kì í sun ẹní òré ẹ lọ rèé béèrè ìtàn dáadáa ẹ má já sórí Yorùbá kodò ẹ wo Ìjẹ̀ṣà wo ní ń ṣeré Ìjẹ̀ṣà òsùnré onílẹ̀ obì bí wọ́n bá fi Yorùbá bá fi ẹní òré ránṣẹ́ sí ẹnìkan tó wà ní ìdálẹ̀ ìtumọ̀ rẹ̀ ìdálẹ̀ túmọ̀ sí pé ní àjò tó wà ní ìrìn àjò tí ò sí lé bí wọ́n bá fi ẹní òré ránṣẹ́ sí ẹnìkan èso wà ní ìdálẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé kó máa bọ̀ nílé torí pé àwọn ti fẹ́ yàwó dé sílé kó máa bọ̀ nílé ní kíákíá torí pé wọ́n ti fẹ́ yàwó dé ìyàwó tuntun ìyàwó ọ̀sìngín sì ni pẹ̀lú níjọ́ wọn àná nínú àṣà Yorùbá òbí ní fẹ́yàwó fọ́mọ kì í ṣerú eléyìí tá à ń ṣe láyé òde òní àwọn àṣà tí èmi ń sọ pé èyí tí ò bá da nínú àṣà Yorùbá ni ká mú kúrò ká wá mú èyí tó dáa jùlọ nínú àṣà wa ká wá gbárùkù sí ká gbé lárugẹ àwọn kan wà nínú àṣà Yorùbá bíi ká fẹ́yàwó fọ́mọ bíi kí interest ọmọ wa má jẹ wá lógún láyé àtijọ́ àwọn òbí wa máa ń ṣe interest òbí lọmọ máa ń kárì káàkiri láyé àtijọ́ àwọn eléyìí ò dáa nínú àṣà Yorùbá alẹ́ pátì ṣùgbọ́n àwọn àṣà ká sọ èdè abínibí wa àṣà gidi ni ẹ̀jẹ̀ á sọ ká pòwe ká fòwe ṣẹ̀jọ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ á sọ àwọn èyí tó bá da nínú àṣà Yorùbá àṣà ká tọ́jú ìbálé wa ká tó dẹni ọkọ ká tó relé ọkọ àṣà gidi ni ẹ̀jẹ̀ á tọ́jú rẹ̀ ká mú lọ́kùnkúndùn ká sì ṣègbè lárugẹ ẹni oríṣiríṣi ní bẹ nílẹ̀ Yorùbá o ẹni òré ẹni ẹwẹlẹ àtẹni ìfàfà àmàyànnà náà yùn lọ́jọ́ iwájú bí Yorùbá bá fi ẹni òré ránṣẹ́ sẹ́nìkan nílẹ̀ Yorùbá wọ́n sọ fún pé kó tètè máa bọ̀ nílé ẹni tó wà ń dalẹ̀ kó tètè máa bọ̀ nílé eré tètè àwọn ti fẹ́ yàwó de ìyàwó ọ̀sìngín torí pé nínú àṣà Yorùbá láyé àtijọ́ òbí ní fẹ́ yàwó fọ́mọ. àròkò kejì tí ń mú wá kí n tó gbé bàbá ìgbọ̀lọ̀ wọlé sọ pé bí wọ́n bá fi ewé ọdán àti ọsàn àgbálùmọ̀ ránṣẹ́ sí ẹnìkan nílẹ̀ Yorùbá ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ń ṣe kìlọ̀kìlọ̀ fún pé gàlégàlé rẹ̀ ti ń pọ̀ àníyàn má ṣe gàlégàlé sáwà kẹ́ ẹ má ṣe gàlégàlé lágbo wa bíi tàwọn olórin bí Yorùbá bá fi ewé ọdún àti ọsàn àgbálùmọ̀ ránṣẹ́ sí ẹnìkan nílẹ̀ Yorùbá ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ń ṣe kìlọ̀kìlọ̀ fún ẹni yẹn pé kó jáwọ́ nínú gàlégàlé rẹ̀ pọ̀ torí pé ìgbéraga rẹ̀ ti pọ̀ jù tó bá gbọ́ dídùn lọ́sàn ó so òun ni tọsàn àgbálùmọ̀ tí wọ́n fi ránṣẹ́ òun tí ò bá wá gbọ́ ewé ọdán ṣe jù bẹ́ẹ̀ lọ ẹran ló fi jẹ ewé ọdán ṣe jù bẹ́ẹ̀ lọ ẹran ló fi jẹ bá a ṣe ní òwe tí ń kìlọ̀ lá ní àròkò ìkìlọ̀ àròkò fojú kàn mí wà ní kíákíá àròkò ìkìlọ̀ ń bẹ òwe ìkìlọ̀ ń bẹ oríṣiríṣi ní ń bẹ ẹwọ ẹjẹ ń lọ rè gbé bàbá ìgbọ̀lọ̀ wọlé ẹjẹ ń dókè lọ́hùn-ún ẹjẹ ń gbé ẹnjìníà ẹjẹ ká dókè lọ́hùn ká gbé bàbá ìgbọ̀lọ̀ wọlé lóní pápápá nítorí pé kìnní ọ̀hún àwọn èèyàn wá fẹ́ gbádùn ẹ̀ lóní ràbájì kan àti lóní rẹ̀gẹ̀dẹ̀ fìyìn mò ń bọ̀ fún ìsíde. Gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni. èmi kò má dà kọrin o. gbàgede àṣà ni gbàgede
àṣà ni ètò tó ń ṣí wálé pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà lẹ́tọ̀. kádìkòrò bá o kádì sùkú kádàbí mọ́lẹ̀ o bẹ́ẹ̀ ni ojú sọ́kọ kẹfẹ́ sanyán bàbá ṣọ́. ìró àti bùbá pẹ̀lú àbètí ajá àgbàdá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. bẹ́ẹ̀ ni o kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi ẹ fàṣà kọ́mọ gbàgede àṣà ni àṣà alẹ́ wa ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín gbàgede àṣà ètò tí ń ṣí wa létí ọ̀hún rèé tó ní ká má gbàgbé àṣà àti ṣe ilẹ̀ wa tó ní àṣà Yorùbá ò gbọdọ̀ parun ètò tí ń fòwe ṣẹ̀jọ́ ọ̀rọ̀ tí ń fọ̀rọ̀ ṣẹ̀jọ́ òwe lábala òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wa ètò tí ń ṣíni létí lórí àròkò àní àwọn ọ̀rọ̀ tá a kì í fẹnu sọ láyé àtijọ́ èyí tí wọ́n ń òyìnbó ń pè ní non-verbal communication léyìí tí àwọn ìyá ńlá wa máa ń fi ránṣẹ́ tí wọ́n máa ń sọ kóyìnbó tó dé wọn ní kígbàdo tó dáyé nǹkan kan ládìẹ ń jẹ àwọn nǹkan tá a máa ń ṣe kó tó di pé ayé lajú agbẹ́rọ fóònù dé ohun lètò yìí la fi ń ṣera wà létí pé ká má gbàgbé àṣà wa sísọ èdè wa sáwọn ọmọ wa ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ má jà gbàgbé àṣà wa ẹ má jà ká fi ọwọ́ yọ̀bọ̀kẹ́ tàbí ọwọ́ yẹpẹrẹ mú àṣà Yorùbá àmọ́ lórí abala ìbílẹ̀ ní méjì ni mo ti ń ṣe ìgbélárugẹ tewétegbò nílẹ̀ wa àní àwọn ewébẹ̀ tí Yorùbá ní tá a ṣàmúlò ẹ̀ àwọn èyí tí ń ṣe àwòtán àìsàn lágbo ara adájọ́ mátàsé asọ̀rọ̀máyẹ̀ bírú ẹni bẹ́ẹ̀ bá sọnù ó mà yá warí bàbá ìgọ̀lọ̀ wọ́n tún ti kalẹ̀ gọ̀lọ̀ bàbá ìgọ̀lọ̀ tí wọ́n fi ìlú Abẹ́òkúta ṣe ibùgbé wọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì tewétegbò èyí tí ń fi ewé àti egbò ṣọmọ aráyé lóore wòlíì ni wọ́n ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n àmọ́ wọ́n mọ̀ nípa ewé àti egbò dojú àmì mo fògùn wọn gbárí ni ọlọ́gbọ́ Yorùbá ní tí ògùn ẹni bá dáni lójú àá sì fi gbárí mo fi ògùn wọn gbárí ni nítorí pé ọdún ni wọ́n lórí ètò ìwọ̀n iṣẹ́ àmọ́ olóko tí wọ́n máa ń bá wa yànnàná ẹ̀ nípa ọ̀rọ̀ ewé àti egbò ilẹ̀ wa báwo la ti lò ó èyí tí ó fi ṣe ìwòsàn lágbo ara wa àti àwọn ewébẹ̀ wa èyí tí ń ṣe ìwòsàn tá a ṣàkíyèsí lónìí àmú wa fún yín ewédú ìwòsàn tí ń ṣe mọ̀ pé mo sọ nígbà tí mo bẹ̀rẹ̀ ètò lẹ́ẹ̀kan ìwòsàn wo lewédú tí ẹ lè ṣe lára àmọ́ kí n tó kọ́ lu agbami ẹ jẹ́ n kí bàbá ìgọ̀lọ̀ mo ní ká kọ́rọ́ ká kọ́fà ká sì kó ń tàfà torí pé oró ò ní gbéra rẹ̀ lọ́dọ̀ ẹranko ọfà náà ò ní dira rẹ̀ lámùrèpẹ́ fún ọpẹ́ pàtàkì lọ́dọ̀ ẹ̀yin olólùfẹ́ wa ọpẹ́ pàtàkì lọ́dọ̀ bàbá ìgọ̀lọ̀ tá à ń pè wọ́n tí wọ́n ń jẹ́ wa lóòrèkóòrè ipa ò ní pín o bàbá ìgọ̀lọ̀ ẹ káàbọ̀ sórí ètò gbàgede àṣà ẹ bá ń kí gbogbo àwọn olólùfẹ́ wa lé. ó kí gbogbo etí tó ń gbọ́ wa àti ojú tó ń wò wá ẹ kú ọjọ́ mẹ́ta láyọ̀ àti àlàáfíà náà là á máa ríra lágbára Ọlọ́run. àmín. mo kí yèyé ẹ kú iṣẹ́ Olúwa Olúwa yóò sì máa sọ agbára lọ. àmín. ṣiṣẹ́ ò ní báyìí. àṣẹ Èdùmàrè àṣẹgùn ọ̀rọ̀ jáde tàṣẹ ẹlòmíràn sọ pé ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé káṣẹ tó tẹ̀lé táṣẹ ò bá lè bá ń kọ́ èmi máa ń sọ pé ọ̀rọ̀ jáde tàṣẹ bó ṣe máa rí nù àdúrà tẹ ṣe yóò mọ́ wa lára nítorí bó ṣe lóní kò ṣe bàbá ìgọ̀lọ̀ ní orúkọ wọn jẹ́ wòlíì Olúwaṣeun Clement wòlíì Clement Olúwaṣeun tí a mọ̀ sí bàbá ìgọ̀lọ̀ lónìí a máa sọ̀rọ̀ nípa ewédú ẹ dákun ẹ̀yin ẹnjìníà wa ó ti wà lọ́wọ́ yín ewédú ewébẹ̀ tí wọ́n ń pè ní ewédú irú iṣẹ́ wo ni ewédú ń ṣe irú ìwòsàn wo lewédú lè ṣe ẹ̀yin ẹnjìníà wa ẹ bá ń gbé àwòrán ewédú sí ojú móhùnmáwòrán wa ò káwọn èèyàn lè rí bàbá ìgọ̀lọ̀ ẹ̀ṣọ́lẹ̀ kí tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ewé àti egbò màá kọ́kọ́ júbà Ọlọ́run Elédùmarè ọba tó dá ewé àti egbò tó ní kó máa ṣe àwa ẹ̀dá lóore ẹ̀dá nìkan kọ́ ló dẹ̀ ń ṣe lóore. bẹ́ẹ̀ni ó ń ṣẹyẹ lóore àti àwọn ẹranko lóríṣiríṣi ó ń ṣe igi lóore ó ń ṣẹyẹ ojú ọ̀run náà lóore. ògo ni fún Jésù Kristi lókè ọ̀run. mójúbà ẹ̀yin àgbààgbà náà tẹ́ mọ̀ nípa ti ewé àti egbò lọ́kùnrin lóbìnrin àdúrà wa yóò gbà á ní ṣe lásán. àmín. agbára tó wà nínú ewédú pọ̀ agbára tó wà nínú ẹ̀ pọ̀ bóyá èèyàn sè lọ́bẹ̀ èèyàn jẹ́ oníṣẹ́ tó ṣe lára. yàtọ̀ sí yẹn náà ẹ jẹ́ kí n kọ́kọ́ mú nípa
ìlera náà àbí báwo ni kí n ṣe sọ, ẹ jẹ́ kí n kọ́kọ́ mú nípa lílò fún ìlera. Ewédú tá à ń wò yẹn ó ṣe oore tó pọ̀ fún aláboyún. Lọ́nà wo ẹ ṣá wò? Ó ṣe oore tó pọ̀ fún aláboyún. Ó tún wá ṣe oore tó pọ̀ fún ẹni tó tún wojú Olúwa. Ṣé o rí nípa ti aláboyún? Tí aláboyún tó bá wà nípò pé ó ti tó bí, ó ti ń tóbi, ṣé rí ó yẹ kó máa jẹ ewédú dáadáa. Kó máa jẹ ewédú. Ṣé yóò máa jẹ tútù ni àbí yóò máa fi jàmbá? Kó máa sè é, kó dẹ̀ máa gbọ́n dáadáa. Ìyẹn tún dúró mẹ́. Tó bá wá dórí òkúnlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nígbà, ẹ má bínú, ní ọ̀pọ̀ ọgbà àwọn aboyún mi nígbà tó bá dórí ìkúnlẹ̀ àti bí ó máa ń nira. Ìgbà míì wọ́n tẹ̀lé sọ pé iṣẹ́ abẹ ní rọrùn máa sọ pé iṣẹ́ abẹ náà máa ṣe. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wá ewédú yìí kó pọ̀ díẹ̀, ẹ gbó. Kí wọ́n ṣàn kán tó gbó. Ẹ ṣàn dáadáa, ẹ gbó, ẹ tọ́ kúrò lára igi ẹ̀. Bí ìgbà pa fẹ́ sè é. Bẹ́ẹ̀ ni, kẹ́ ṣàn kó mọ́ dáadáa, kẹ́ wá gbó. Ẹ má fi nǹkan kan sí. Ẹ sẹ́. Tẹ́ bá sẹ́, ẹ fún olóyún yẹn jẹ́ kó mu. Ìdá kan nìyẹn. Ṣé rí aláboyún tó tún wà lórí ìkúnlẹ̀ tí ò rí gbingbin àbí báwo lẹ ṣe máa ń sọ? Tí ò lè gbin. Tí ò lè gbin. Láti lè dá ọmọ yẹn bí ṣe máa àwọn dókítà ní push. Lọ́sàn-án ní push náà. Kábíyèsí Ọlọ́run, ògo ni forúkọ rẹ̀. Kábíyèsí Ọlọ́run. Tí ò lè gbin. Ṣé mo pé alákọ̀ọ́kọ́ mo ní kẹ́ má fi nǹkan kan sí? Ìyẹn wà fún pé bóyá ọ̀nà òṣì fún ọmọ yẹn láti lè jáde. Ẹ ní fi nǹkan kan sí, ẹ gbó bẹ́ẹ̀, ẹ sẹ́ yóò sì mú. Ṣé wá rí ẹlẹ́ẹ̀kejì? Bóyá ó wà lórí ìkúnlẹ̀ kò wá lè gbin. Ìmí báyìí tó bá ní kó gbin báyìí òkè ló máa gbin sí. Gbígbin yẹn kò ní dé sàlẹ̀. Irú yẹn tẹ́ bá ń wo ọmọ tó wà nínú gan òkè lọ́mọ yẹn máa kọrí sí. Kọ́lọ́run bá wa ṣẹ́gun èṣù. Àmín. Gbogbo aláboyún wa ló wà lórí ìkúnlẹ̀. Gbà mí lórí àwọn aláboyún wa lọ́jọ́ ìkúnlẹ̀. Wẹ́rẹ́ lè máa gbọ́. Ẹ wá gbó ewédú yìí, ìdàkejì nìyẹn o. Ẹ gbó, tẹ́ bá gbó, ẹ wá fi ṣúgà oníkóró 7 sí. Ẹ bá mi ṣàdúrà sí, ẹ jẹ́ kó mu. Tí ó bá rí gbígbin á rí gbìn á gbígbin ẹ máa wá sàlẹ̀ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Kábíyèsí Elédùmarè. Àwọn kan máa ń sọ pé Yorùbá ò lọ́bẹ̀. Ṣé bẹ́ẹ̀ gbọ́ ewédú tá a fi ń gbé àmàlà sọ́hùn, àmàlà funfun nílùú Abẹ́òkúta wá bí tẹ́gbẹ́ a fi ń gbé àmàlà sọ́fun tìrín ni. Ewédú tá a fi ń gbẹ́bà sọ́hùn, ewédú tá a fi ń gbóríṣiríṣi òkèlè sọ́fun ló ní ràbájì gan. Ẹ rí i pé ìwòsàn náà ló jẹ́ ní tí Yorùbá máa ṣe àyàn. Gbígbin ẹ máa wá sísàlẹ̀, gbogbo gbígbin tó bá ń gbin báyìí yóò wá sísàlẹ̀ ni. Kò rẹ̀ ní gbin púpọ̀ kó tó bímọ. Wẹ́rẹ́ agbára Ọlọ́run ti wà lára ẹ̀. Wẹ́rẹ́ làágbọ̀. Iṣẹ́ Ọlọ́run agbára lọ́wọ́ Elédùmarè gbogbo ẹ̀yin aláboyún wa. Méjì nìyẹn nípa ti ewédú ta sọ yìí. Ẹ jẹ́ sọ nípa ti ṣé ó sì kò gan nínú ewédú. Bẹ́ẹ̀ni. Ṣé pé ewédú ṣe iṣẹ́ tó pọ̀ tó yìí? Wọ́n máa ń pe àìsàn kan ní pọ́njúpọ́ntọ̀. Typhoid nìyẹn. Ibà pọ́njúpọ́ntọ̀. Bẹ́ẹ̀ni. Ṣé wàá rí pọ́njúpọ́ntọ̀ yẹn gbogbo ìgbà kan ló máa ń pọ́n ojú. Bẹ́ẹ̀ni. Á wà lára ẹlòmíì ojú ẹ̀ òde. Àwọn òyìnbó tiẹ̀ tó máa ń pè ní ibà jẹ̀fun-jẹ̀dọ̀. Wọ́n ní ó máa ń bá ìfun àti ẹ̀dọ̀ àti àwọn tó bá ti pọ̀ lára kọjá míì ó máa mú nǹkan míì wọlé ló máa jẹ ìfun àti ẹ̀dọ̀. Kábíyèsí lẹ́nu. Iṣẹ́ wo ló wá ń ṣe? French a máa pè ní jẹfun-jẹ̀dọ̀ yẹn, French a pè ní fear typhoid. Fear typhoid. Èmi náà ti gbọ́ typhoid. Fearful typhoid. Èmi náà ti gbọ́ French. Ẹ má tẹ̀lé ibi o. Ọlọ́run yóò gbàdúrà wa. Ṣé rí ẹni tó bá ní àìsàn pọ́njúpọ́ntọ̀ yìí? Ẹni kan lọ ra ewédú yìí, ẹ wá gbọ́ mi o, ewédú tó bá ní ìtàkùn nídìí ló dáa jù fún eléyìí tí mo fẹ́ sọ. Tó légbò nídìí. Bàbá fẹ́ tú bóyá ká kú tú tégbòtégbò. Yes. Ẹ ṣàn dáadáa nínú omi, ẹ kó sínú pot. Ẹ wá ọsàn wẹ́wẹ́ tí wọn ò tíì fún tó wà lódindi. Ẹ lè gé ẹyọ 7 bẹ́ẹ̀, ẹ kó dà sórí ẹ̀, sínú ewédú ẹ kó dà sórí ẹ̀. Ẹ wá gbélé náà ẹ sè é. Ẹ máa yọ ọmú ní ife kankan. Tẹ́ bá lè máa ṣe bẹ́ẹ̀ fún ọ̀sẹ̀ kan.
ẹ̀yìn Ọlọ́run lógo ohun tí ẹni yẹn gan bá ń tọ̀ jáde yóò mọ̀ wípé ọwọ́ agbára Ọlọ́run bẹ lára ewé àti èèyàn kan ló dáa. Kábíyèsí Elédùmarè èèyàn kan ló dáa. abẹ́rẹ́ rí báyìí ewédú tá à ń jẹ tá a fi ń jẹ àmàlà tá a fi ń jẹ ẹ̀bà ṣe rí adúrú iṣẹ́ ribiribi tí ewédú ń ṣe ó ń ṣiṣẹ́ ó ń ṣe ìwòsàn typhoid ó ń gbọ́ typhoid tó jẹ́ àrùn bá pọ́njú pọ́tọ̀ abẹ́rẹ́ rí iṣẹ́ ribiribi. ẹ ṣàdúrà sí ẹ yà sí mímọ́. kẹ́ ẹ gbé mú kára ó yá gágá. ẹ̀yin Ọlọ́run ló kù. ẹ wò ó ẹ jẹ́ ká tún mú ewé mi ẹ ṣeun bàbá Ìgbọ̀dọ̀ mo ní ká tún mú ewé mi ewé kan bẹ tí wọ́n ń pè ní ewé bòńbòm. ewé bòńbòm. ìwòsàn wo ni ewé bòńbòm ń ṣe. Ọlọ́run yóò gbàdúrà wa. Àmín. Ògo ni fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Kábíyèsí Elédùmarè. Ewé bòńbòm iṣẹ́ tó wà lára ẹ̀ ó pọ̀. Ṣùgbọ́n ìkan ni màá kàn mú wá nípa ẹ̀ lénìí. Ẹ jẹ́ á gbọ́. Èso ẹ̀ ó níṣẹ́ tó ń ṣe. Ewé ẹ̀ ńkọ́? Ewé ẹ̀ ó níṣẹ́ tó ń ṣe. Tẹ́ bá já ewé ẹ̀ àbí èso ẹ̀ ó ní òjé kan tó máa ń yọ lára báyìí. Òjé funfun. Òjé ẹ̀ ó máa ń yọ lára ìyẹn náà níṣẹ́ tó ń ṣe. Bẹ́ẹ̀ síbi tí mo fẹ́ lọ ni pé mo fẹ́ lọ síbi egbò ẹ̀. Nípa egbò yẹn ni mo máa mú wálé iṣẹ́ tí egbò ẹ̀ ìkan nínú iṣẹ́ tí egbò ẹ̀ ṣe. Iṣẹ́ wo wà ní? Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn míì á máa sọ̀rọ̀ nípa ẹ̀yìn. Ẹ̀yìn á máa ro wọ́n tó bá ti lo oògùn sí fún ọjọ́ mẹ́ta méjì kan tó bá filẹ̀ tó bá yá tún bẹ̀rẹ̀. Á bẹ̀rẹ̀ padà. Àwọn ẹ̀yìn míì wà tó yẹ pé tí ìgbóná bá ti pọ̀ nínú ẹ̀ jù. Àwọn ẹlòmíì tiẹ̀ ti lo oògùn jẹ̀dí títí tẹ bá rí wọn wá ní àwọn ti lo oògùn jẹ̀dí síbẹ̀ náà àwọn ò rí yàtọ̀. Èso kan wà tá a máa ń pè ní kọ̀nọ́fùrù. Kọ̀nọ́fùrù. Àwọn eléwé ọmọ máa ń tà. Èso yẹn dà kọ̀nọ́fùrù la máa ń pè tẹ́ bá fi sẹ́nu. Ó máa ta yẹ́rìyẹ́rì. Ó máa ta yẹ́rìyẹ́rì ó máa fẹ́ mú títa yẹn jáde bíi mẹ́ńtọ̀. Bẹ́ẹ̀ ni kọ̀nọ́fùrù la máa ń pè. Ẹ ra kọ̀nọ́fùrù yẹn níwọ̀nba. Ẹ wá wá egbò gbómúgbómú. Ẹ ha fẹ́lẹ́fẹ́lẹ́ ara ẹ̀ yẹn kúrò ẹ̀ ṣàn dáadáa. Tó bá wù yín ẹni tó bá mọ nǹkan líle omi líle lò. Kọ̀nọ́fùrù yẹn ẹ jẹ́ ń sọ èbó ẹ̀ clove ni èbó kọ̀nọ́fùrù fáǹfààní ẹ̀yin tí ẹ̀ ń wò wá lókè òkun tí ẹ̀ mọ̀ tí wọ́n ń pè ní kọ̀nọ́fùrù clove ni wọ́n ń pè èbó kọ̀nọ́fùrù. Ẹ ṣe so ẹ wá gé kéékèèké ẹ kó èso kọ̀nọ́fùrù yẹn sísàlẹ̀ egbò tẹ gé yẹn ẹ kó sórí ẹ̀ ẹ lè sè é ẹ dẹ̀ lè rẹ́ bí àgbo kẹ́ máa mú àwọn kan tó bá mọ tí mu wọ́n máa ń wọ́n lè rọ ọtí sí kó máa mú bẹ́ẹ̀ ni ẹ bá rí wípé ẹ̀yìn tó máa ń pariwo ẹ máa rí pé ẹni máa ọ̀pá ẹ̀yìn ń roni gorogo ohun tó gbé ẹ̀yìn ọkùnrin ọkùnrin tó bá ń lò ó tún ti ṣiṣẹ́ fún tibitibi yóò máa tàbí elépè ni yóò máa tàbí elépè lórí arábìnrin. ohun tí ò bá rí bẹ́ẹ̀ mi ni mo wá fún bẹ́ẹ̀ ni ohun tó dá mi lójú ni. òun la jùlẹ̀ fún yín lọ́fẹ̀ẹ́ lófò fáǹfààní ẹ̀yin tí ẹ ń gbádùn Yèyé Gbàgede Àṣà mo ń wò bí kí ni mo lè fáwọn olólùfẹ́ mi etí ò máa jájẹ mọ́nu yín òun ni mo fi mú abala ìbílẹ̀ ní mi yìí wá nítorí pé ọ̀pọ̀ ní ṣàìsàn ọ̀pọ̀ tẹ ń fojú omijé ojú ṣògbérè sunkún ọmọ ọ̀pọ̀ ló jẹ́ pé àìsàn kan sí kejì ló dá wọn dùbúlẹ̀ tí ń sin wọn nípa tiẹ̀ lójoojúmọ́ ni mo fi gbé abala ìbílẹ̀ ní mi yìí sílẹ̀ lórí pé ká máa fi tewétegbò ilẹ̀ wa ká máa jàǹfààní èyí tí ń ṣe ìwòsàn ewé kan tún ń bẹ bàbá Ìgbọ̀lọ̀ èyí tí wọ́n ń pè ní olóbẹ́nsowó. ọkọ̀ ewé tẹ̀yìnso. ṣé tẹ̀yìnso ni. wọ́n ń pè ní tẹ̀yìnso orúkọ ẹ̀ pọ̀. wọ́n ń pè ní ẹ̀yìn olóbe wọ́n ń pè ní olóbẹ́nsowó àbí ṣíṣe orúkọ Yorùbá ń pè é èmi ò mẹ́gbọ́ ẹ̀ o. ewé kan ní tó jẹ́ pé èso ẹ̀yìn báyìí ló wà ó máa ń so èso wíírín wọ́n máa tò léra wọn báyìí wọ́n máa tò lẹ́yìn. àmọ́ àwọn ẹnjìníà wa máa bá mi fi ewé òun máa bá mi sójú wò. ìdá iṣẹ́ ewé tó fẹ̀ wọ́n ní tètè báyìí. ẹ dákun irú iṣẹ́ wo ni. iṣẹ́ tí ìyẹn náà ṣe ó pọ̀. ẹ̀ṣọ́lẹ̀. ṣe rí ewé ẹ̀yìn lóbe èso yìí ewé tẹ èso yìí ṣe rí ó ṣiṣẹ́ fún àkọ́kọ́ ṣiṣẹ́ fún ọkùnrin gan. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin
ìsàlẹ̀ inú máa ń wù wọ́n tó máa ń rùn yàn níwọ̀n gbà tí wọ́n bá séra díẹ̀ tí wọn ò ní ìbálòpọ̀. yes tó bá dẹ̀ ti ń dà ọ́ láàmú bẹ́ẹ̀ yẹn nǹkan burúkú ni ṣé rí ewé yìí ẹ jẹ́ kó ṣàn kàn ṣàn dáadáa. kó wá bá mi ra irú tí ò ní yọ̀ irú tí ò ní yọ̀ rárá kò ní níyọ̀ rárá kó bá mi dà á lé lórí kó sè é. locust beans lòyìnbó irú fàǹfààní ẹ̀yin tẹ́ ń wò wá lókè òkun irú tá a fi ń ṣe wédú tá a fi ń ṣe látà fi ń ṣẹ̀fọ́ locust beans. kó sè é tó bá ti sè é wọ́n máa mú ní ife kankan. wọ́n á ṣe irú pẹ̀lú ẹ̀yìn olórí. bẹ́ẹ̀ ẹlòmíì wọ́n á dẹ̀ kì í bí àgbo sínú ìgò àbí ike wọ́n á rọ ọtí sí i wọ́n máa yọ mu. pẹ̀lú irú náà. bẹ́ẹ̀ ni pẹ̀lú irú náà. kábíyèsí ni. a máa ń pè nǹkan ní ìpá àbí aníyànà máa ń pè ní ó ṣiṣẹ́ fún ẹni ẹ máa rí pé inú yẹn kò ní máa rí mọ́ nígbà tó bá ń bọ̀. kò ní síbẹ̀ mọ́ kábíyèsí Elédùmarè. bẹ́ẹ̀ ni ṣé wá rí ó tún ṣiṣẹ́ fún obìnrin tó bá wà nínú oyún náà pẹ̀lú ewé yẹn obìnrin yẹn kàn máa ṣe lásán ni. kó má fọtí rẹ o. no kò nídìí ọtí kọ́kàn wá ewé yẹn kó ṣàn kó dà sínú pọ́ọ̀tù kó bomi sí. wọ́n sè é. kó máa ṣe gbogbo. ṣé kó má fi irú sí. irọ́ kò sí irú mbẹ̀ gbogbo tó bá ti jọ mọ́ ibà. a máa tọ̀ ọ́ dà. àbí ìgbóná nú egungun wọn yóò sì máa tọ̀ ọ́ dà. àbẹ́ẹ̀ rí nǹkan bí ẹ̀yin náà ń jẹ gbádùn ẹ̀ ò dàbẹ́ ẹ bá wá ń jẹ gbádùn ẹ̀ ẹ subscribe sí Yèyé Gbàgede Àṣà TV ẹ bá mi pín ká ẹ fọn kábí elépèsè ẹ jẹ́ káwọn èèyàn orí gbọ́ kí wọ́n dà mọ̀ ẹ comment ẹ fi èrò yín ránṣẹ́ torí pé èrò tẹ fi ránṣẹ́ òun náà ló ru wá sókè tí a fi ń tẹ̀síwájú tá à ń ṣiṣẹ́ takuntakun lórí ìkànnì yìí ẹ kàn sí mi ẹ subscribe fún ìpolówó ọjà yín lórí ètò yìí ẹ pè Yèyé Gbàgede Àṣà lẹ́yìn ètò sórí 08028481850 tàbí 08039722703 fún èyíkéyìí ìpolówó ọjà ẹgbẹ́ ìpolówó ọjà wá sórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV kí n fi tèmi kí n fi gbé tiyín lárugẹ nítorí pé ó dá mi lójú ẹ̀tà ní kọ́tà tó ń kọ́mọ ẹranko yòókù tó tà nínú igbó ọjà tẹ́ ẹ bá wá polówó lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV warawara lẹ́ẹ̀mata o 08039722703 náà lẹ́ẹ̀ fi pè mí lẹ́yìn ètò tàbí 08028481850 ẹ wá ẹ jẹ́ ká fi tiwa ká ìgbé tiyín lárugẹ ṣe bẹ́ẹ̀ náà ń gbádùn ẹ̀ rí abala ti bàbá ìgbọ̀lọ̀ yìí ẹ rí bó ṣe ń dùn tó ń dán bẹ́ẹ̀ ni nítorí pé Ọlọ́run dá ewé àtegbò fún gbogbo ọmọ adarí wọn fún ìwòsàn ni Ọlọ́run dá ẹ̀dá lórí ohun gbogbo tí ó ti kọ́ dá wípé ká máa jọba lórí wọn ó ní ká máa lò wọ́n fún ìwòsàn ara wa kí ló wá dé tá à ní lò wọ́n èyí ò lẹ́bọ kò lóògùn kò ní pàǹdífá kò ní pàǹgbéfá jọlẹ̀ kódà kò létùtù kankan rárá pàápàá àní ká já ewédú ká fọ̀ ká ṣàn ká gbó ká mú ká sè é abẹ́ẹ̀ rí pé ewé àtegbò ilẹ̀ wa ìwòsàn pàtàkì ni èyí tá a fojú sí tó jẹ́ iṣẹ́ àwọn baba ńlá wa láyé àtijọ́ bẹ́ẹ̀ bá wá gbádùn ètò yìí ẹ bá mi pín káàkiri ẹ share fáwọn èèyàn ẹ subscribe ẹ má jẹ́ ó sú mi ẹ má jẹ́ ó rẹ̀ mí nítorí pé ìgbádùn ẹ̀yin olólùfẹ́ mi ló jẹ mí lógún ó fẹ́ dàbẹ̀ pé ibi láti dánu dúró lórí ètò Gbàgede Àṣà fún tòní nítorí pé ààyè bóníṣu wà á débi egbò alágbàgbọ́ ò sì gbọ́dọ̀ fi yan tọrọ bálágbàgbọ́ bá wá fi yan tọrọ ìjà ni ó dà àwa nítorí àwíjàre kí tó lọ tán lẹ́nu ní ìní ti ṣẹ́rí wálé padà lórí ètò Gbàgede Àṣà fún tòní lágbára lọ́wọ́ Elédùmarè mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ wòlíì èèyàn Ọlọ́run bàbá Clement Olúwaṣeun tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ìgbọ̀lọ̀ a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ torí pé gbogbo ìgbà tá a bá pè yín jíjẹ́ lẹ̀ ń jẹ wa bàbá tún pè yín jọ mi ẹ̀ jẹ́ wa bí. kò sí wàhálà. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ ṣeun ipá ò ní pín mo ní ká kóró ká kọ́fà ká sì kó ń tàfà torí pé oró ò ní gbéra rẹ̀ lọ́dọ̀ ẹranko ọfà náà ò ní dira rẹ̀ lámúre pẹ́ fún o ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò wa olólùfẹ́ ìkànnì Yèyé Gbàgede Àṣà TV olólùfẹ́ ètò Gbàgede Àṣà lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀yin láàmà bá àwa náà láàmà wá ẹ̀wà ní mórí búṣọ ẹnu ẹ̀ ní ṣàwúre lẹ́yìn gbèsè lágbára lọ́wọ́ Elédùmarè yìí máa fèyí ṣe lọ Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi àríkẹ́ ọmọ àfìjà sínú pèsè ẹ̀rín àfẹ́bí sínú kò ń jẹ ahun èmi lọmọ bólóúnjẹ bá rí mi tó rojú màá sì fà ìjẹ tí ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni
Ìbàràpá ni mí ọmọ àfi bàràpìlẹ̀ ọ̀rọ̀ tápá ti tan Èrúwà òjòkó àgbẹ̀ nínú orí òkèlè àpò gàgàrà kíkọ nírúwà o àgbẹ̀ ní dájà tiwa yóò tún dọjọ́ mi ìyànjọ́ rí ó dàbọ̀. Gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni ẹ̀mú kọ́ má dà kọrin o. gbàgede àṣà ni gbàgede gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni ètò. Kadi koroba o, kadi suku, kadadi mọ́lẹ̀ o. Bẹ́ẹ̀ni ojú sọ́kọ, kẹ̀mbẹ̀ sanyàn bàbá ṣọ́. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Agbádá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. Bẹ́ẹ̀ni kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi. Ẹ̀fà ṣàkọ́mọ Gbàgede àṣà ni àṣà alẹ́ wa ni. gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà ni ètò. Mojísọ́lá Ìjàyí látọ́kùn ètò yẹn ò bẹ́ẹ̀ lórí. Àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé Mojísọ́lá Ìjàyí àṣà Yorùbá wa. tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. Gbàgede